dífá wọ́n dẹ̀ ti yan ọmọ oyè. Wọ́n ti yan ọmọ oyè. Wọ́n ti fún gọ́ọ̀mẹ̀ntì pé kí gọ́ọ̀mẹ̀ntì ó announce. Bẹ́ẹ̀ni. Gọ́ọ̀mẹ̀ntì kò announce. Bẹ́ẹ̀ni. Kí ló ṣẹlẹ̀ gan-an? Wá ṣe rí nǹkan tó ṣẹlẹ̀ ni pé ó ti ní ọwọ́ òṣèlú nínú. Ẹ dẹ̀ mọ̀ pé Ìjẹ̀bú ò ní tolerate nonsense, kò sóye billions tán lè gbé fún wọn. So nígbà tí wọ́n ti yàn, wọ́n ti parí ètò, wọ́n ti mórúkọ fáwọn afọbajẹ, wọ́n ti yanjú gbogbo ẹ̀. Nígbà tí wọ́n dẹ̀ sọ mí ti orúkọ di next ni pé ńṣe ló di pé gọ́vnà ní kan ibi tí wọ́n bá ṣẹ́ dé yẹn kan stop, definitely kan máa ti announce. So gọ́vnà wá ṣe meeting pẹ̀lú wọn tó yẹ pé títí di aago 3 òru níjẹta. So at the end of the day, ẹ̀bẹ̀ tí gọ́vnà ń bẹ̀ wọ́n ni pé kí wọ́n lo Ṣítù. Ṣítù yẹn kẹ̀dẹ̀ ní Èkó ló wà. He was the secretary to the local government chairman ní Ṣómólú local government. Lẹ́yìn yẹn ó ṣe local government chairman. Lẹ́yìn yẹn wọ́n fún commissioner. Federal House of kìíní ló wà nísìn, House of Rep ló wà ní ìsìn. So Èkó ló wà throughout. Èkejì ni pé wọ́n ní ẹni tó bá jẹ́ olóṣèlú wọn fẹ́ láwùjalẹ̀. So ṣùgbọ́n àwọn afọbajẹ ti sọ bẹ́ẹ̀. Wọ́n ti sọ tẹ́lẹ̀ pé wọn fún olóṣèlú. So àwọn ọdẹ ìgbà àpàtì wọ́n ṣèpàdé, ṣe mọ̀ pé ìpàdé tán máa ṣe tán máa fi bá àwọn afọbajẹ sọ̀rọ̀ ó yẹ kẹ́ mọ̀ Nàìjíríà àti ní àwọn nǹkan tán máa fi gbé fún wọn, understand? Ṣùgbọ́n wọ́n láwọn ò ṣe. Wọ́n ní gọ́vnà wa sọ wípé tí wọn bá ti gbà á jẹ́ wípé wọn ò jẹ Àwùjalẹ̀. Wọ́n ló pè àwọn kán má di Àwùjalẹ̀ wípé kán impose lé àwọn lórí. So nínú àwọn afọbajẹ Ìjẹ̀bú-Kẹ̀dẹ̀ ní àwọn pé millionaires ló pọ̀ nù wọn. Wọ́n dẹ̀ ti di ipò pàtàkì wọ́n ti dìmú tẹ́lẹ̀. So wọ́n ṣe tán dẹ̀ṣẹ̀ lè fi owó ohun tí ò tówó tàbí máa fi nǹkan kan dẹ́rù máa fi máa tàn wọ́n jẹ. Tó ti yé, kìí ṣe bí tàwọn stéètì míì tó yẹ pé gọ́vnà akọ̀yìn kò sí kíní lé wọn lórí. So bí yẹn ṣe jẹ́ nìyẹn, Ìjẹ̀bú lè gbárù ẹ̀. Gọ́vnà ní tí wọ́n bá ti gba ẹni tó ń fẹ́ a jẹ́ pé wọ́n jẹ Àwùjalẹ̀ nìyẹn. Bẹ́ẹ̀ ni àwọn náà dẹ̀ sọ fún àwọn afọbajẹ dẹ̀ sọ fún pé tó bá jẹ́ bẹ́ẹ̀ àwọn gbà. Káwùjalẹ̀ máa gbé. Wàá ṣàlù tẹ́nà ẹ̀tàn ákùnrin bẹ́ẹ̀. Ìgbà tí tẹ́nà gọ́vnà ó fi lọ. Bẹ́ẹ̀ni. Nígbà tó bá wá lọ tán, ìtàn tó wá kọ kalẹ̀ yẹn ń kọ́. Ẹ̀wọ̀n ti kọ ìtàn kalẹ̀. Kò lè tán. Kò lè tán. Ṣé candidate náà jẹ́ mọ̀ pé gọ́vnà wa fúnra ẹ̀ òun náà ó jẹ́ ẹni tó le púpọ̀. Ìgbọ́kígbà ni. Gbogbo àwọn ọba tí ò ṣe tiẹ̀ kò tẹ́ ìkó ṣe títí wọn. Gbogbo àwọn tí ò dìbò fún. Gbogbo àwọn ọba tí ò sí irú àwọn ọba tó wà ní Rẹ́mọ yẹn nísìnyí, most of them Ládi ọmọ bàbá Ìjẹ̀bú náà tẹ̀lé. Ṣé ó ti yé? Irú títí àgọ́ ìwòye yẹn nígbà tó ń ṣe ń bọ̀. Nígbà láti ìlíṣàn nígbà tó dé ìlú torí kò nílò ìlò kì í ṣe kán stop ẹ̀. Wọ́n tún lọ continue nílùú mi. So àwọn nǹkan tó máa ń ṣe nìyẹn. Láti Ìlara, láti Ìlólù dé Ìlara ọ̀nà yẹn worst kò ṣe, ó wá lọ ṣe láti Ìlíṣàn dé Ìlara lọ dé Akaka lọ dé Òde jáde sí Ṣàrà. Torí pé wọn ò ṣe tiẹ̀ lásìkò tí. Olùkọ́ ba Oníròlù ò ṣe tiẹ̀. Oníròlù dẹ̀ tolerate nonsense. So bí ìwà gọ́vnà wa ti rí nìyẹn. So àwọn ìlú kẹ̀dẹ̀ yìí àwọn wọn kì í sábàbà lé bóyá torí owó wo ni gọ́vnà fẹ́ gbé fọ́ba Ìjẹ̀bú tó máa sáré máa ṣe yẹsàyẹsà kò possible. Because àwọn Ìjẹ̀bú believe pé political appointment ni ó pẹ́ ó yá ó máa kúrò bẹ́ẹ̀ another person máa bọ́ bẹ́ẹ̀. So nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. Ìjẹ̀bú ò lè gbà mo pé from day one mo ti ń sọ fún yín pé Ìjẹ̀bú ò lè tolerate nonsense. Election ọba tán fẹ́ ṣe must be free and fair election. So wọ́n dẹ̀ ti ṣe
ṣe mọ̀ àwọn 95 kó tó di pé wọ́n bẹ̀rẹ̀ sí select èèyàn ó dẹ̀ ti fi kú mẹ́wàá. wọ́n ti mú ẹnìkan. wọ́n dẹ̀ fi mú ẹnìkan. àfọ̀bàjẹ́ ti mú ẹnìkan. wọ́n ti mẹ́nìkan kó tó di pé ẹ̀ṣẹ̀ wa ń fẹ́ máa impose àwọn ìgbìmọ̀. tí ìbẹ̀ntàn mú wọn tí ì lè dárúkọ àwọn kọ́nà máa dárúkọ. wọ́n fẹ́ ṣe mọ̀ wípé táwọn bá ti mú ìyàn àwọn máa sílẹ̀ ẹni tí wọ́n ní pé kán fún gọ́vnà kán dé announce. ẹni tá a mú lélẹ́yìí. that's just it. ẹni tí gọ́vnà ń fẹ́ ṣé ọmọ Ìjẹ̀bú-Òde náà ni. ọmọ Ìjẹ̀bú-Òde àwa ń gbọ́ pọ̀ mọ́ ojú ògbólú gan ni wọ́n ṣe ń sọ. kì í ṣe ọmọ Ìjẹ̀bú-Òde. bóyá wá bàbá kan ọmọ Ìjẹ̀bú-Òde o I can't say. bọ̀ ṣe mọ̀ pé nínú òṣèlú ẹni tó bá fẹ́ ṣe òṣèlú tí kò bá mọ orírun ẹ̀ wọ́n á pìtàn ibi tó ti wá fún. ṣé ọmọ ilé ìfùsẹ́gbù wa ni ẹni tí gómìnà fẹ́. ọmọ gẹ́gẹ́ bí àwọn ó pẹ̀lú àwọn candidate ṣá lọ́rọ̀ kan ṣùgbọ́n nígbà tí wàhálà dẹ̀ ṣẹlẹ̀ ló ti di pé kò tí ò bá kí ń ṣe ọmọ ilé ìfùsẹ́gbù wa kò yẹ kó pẹ̀lú candidate bí candidate bá pé 100 gbogbo wọn gbọ́dọ̀ wá láti ilé ìfùsẹ́gbù wa tí wọ́n ti ń retí Àwùjalẹ̀. bẹ́ẹ̀ ni. mo rò pé ti gbọ́ mi yé. èmi náà ti gbọ́ nǹkan tẹ̀mí ń sọ ni pé láfà tí ó fẹ́ impose ẹ̀yẹn làwọn kan tó ń sọ pé báyìí tó ti yẹ sí ìyẹn là ń pè lóṣèlú. gbogbo èrò àwọn èèyàn tẹ́lẹ̀ ní pé bóyá torí Wàsíù Àyìndé ni gómìnà ṣe ń ṣe gbogbo nǹkan tó ń ṣe ṣùgbọ́n tẹ bá gbogbo nǹkan tó ń sọ gbogbo ọ̀nà ni wọ́n ti nullify Wàsíù Àyìndé kì í ṣe bí wọn ẹni tó dẹ̀ tó wá rò pé bóyá ẹbí nígbà tí nìyẹn tó ń wí pé ẹni pé kan tiẹ̀ consider èèyàn. so ìdípọ̀tẹ̀ mọ́lẹ̀kẹ́ ní káṣẹ̀ sọ pé òkè wọn tẹ̀ àsopẹ́ jẹ́ káṣẹ̀ ọ̀pọ̀ ọmọ Ìjẹ̀bú-Òde o Ọ̀túnba fìdípọ̀tẹ̀ mọ́lẹ̀ ló jẹ́ kí ló wà kàn pẹ̀lú kínní tó bí yẹn ṣe rí nìyẹn. ẹ̀dùn Ìjẹ̀bú náà ti ṣe mistake. ok ẹni Ọ̀túnba fìdípọ̀tẹ̀ mọ́lẹ̀ ló jẹ́. bẹ́ẹ̀ ni. ńgbà tó jẹ́ Ọ̀túnba fìdípọ̀tẹ̀ mẹ́lẹ̀ a jẹ́ pé ọmọlé fìdípọ̀tẹ̀ ni kì í ṣe ọmọlé ìfùsẹ́gbù wa kò yẹ kí wọ́n tiẹ̀ gba lẹ́tà ẹ̀ rárá lẹ́tà tó tiẹ̀ kọ́kọ́ mú wá kò yẹ kí wọ́n tiẹ̀ gbà yẹ̀wò débi pé kí wọ́n sọ pé àwọn tiẹ̀ fẹ́ wo ohun tó wà nú ẹ̀. ṣe rí lẹ́tà yẹn ilé ìfùsẹ́gbù wa. ṣe rí lẹ́tà èèyàn lè kọ lẹ́tà wá wọn mọ nǹkan tó wà nú ẹ̀. no èmi nísìnyí tí mi kì í ṣọmọ Ìjẹ̀bú nísìnyí mo lè kọ lẹ́tà wá lẹ́tà tí wọ́n ń retí lẹ́tà àwọn ọmọ oyè ni ẹ̀yin ọmọ oyè ẹ mú lẹ́tà wá láti ilé báyìí ẹ tí ò wá kí ń ṣe ọmọ ilé yẹn kò yẹ wọ́n tiẹ̀ ṣòpò gba lẹ́tà ẹ̀ rárá dẹ̀ kí wọ́n máa já kí wọ́n kàwó ibi tí mò ń try láti sọ nìyẹn. jẹ́dẹ́ ìtẹ́yìn sọ yẹn nǹkan tẹ́yìn sọ yẹn ọmọ Ìjẹ̀bú-Òde ló pera ẹ̀ GRA ló kọ́lé sí èmi mọ̀ bẹ́ẹ̀ ibi táwọn olówó ló ń kọ́lé sí ibẹ̀ ló kọ́lé sí ilé ẹ̀gbọ́n ò jìnnà sí hòtẹ́ẹ̀lì Gbénga Daniel kò dẹ̀ jìnnà sí Gbénga Daniel so brother mi kan rẹ́tọ̀ Ògùnkòlì Tówódé ó wà nítòsí ibẹ̀ náà ni ọ̀nà kọ́lé sí ló jẹ́ kí n mọ gbogbo àdúgbò yẹn so ti yẹ yín sí nǹkan tẹ́mi wá tẹ́yìn wá ń sọ yẹn ni pé gbogbo èèyàn ń sọ pé ọmọ Ìjẹ̀bú-Òde ìgbà tí ìtàn wá dé pé ó fẹ́ sọ pé òun fẹ́ ja Àwùjalè òun náà fi fìtàn bí ìyá ìṣe délùú fún tí ò bá lóun máa ja Àwùjalè kò sí nǹkan tí èèyàn lè jẹ ká lọ Ọ̀túnba mo yẹ ibi tí Barrister ti ń jẹ Ọ̀túnba ni ọmọọba ni mí àìmọye àwọn tó wá láti dálẹ̀ wọ́n wá ń jẹ Ọ̀túnba tó ti yé tó Ọ̀túnba kì í ṣe oyè ìdílé kan tó bí yẹn ṣe jẹ́ nìyẹn wọnú Barrister Ìbàdàn náà ti bì Àgbákin Abọ́bagó wà nìbàdàn Bàálà of Lagos Ọ̀tún Bàálà ló jẹ́ tẹ́lẹ̀ kó tó di Bàálà àwọn olóyè ìdí tó jẹ́ onífìlà fún kìí ṣe àṣọmọ Èkó bọ́rọ̀ òye yẹn ṣe rí nìyẹn. ibi tọ́rọ̀ fẹ́ wó sí nísìnyí ẹnìkan kan ò tí ì mọ̀ báyìí. kò síbi tó máa wó sí ju pé gómìnà láti ṣèfẹ́ aráàlú torí kò sóye bílíọ̀nù kan. gómìnà ló ṣe kọ́ kò lónìí. sóye kọ́ lè dé báwọn abọ́bàjẹ́ tó máa gbà níṣẹ́ ẹ mọ̀ pé from day one mo ti ń sọ. mo mọ̀ gómìnà ló ní sọ pé
ṣé lóòótọ́ àti lódodo ló sọ yìí pé tí wọn bá ti ṣèfẹ́ nù wọn á jẹ́ pé wọn jà Awùjalẹ̀ nìyẹn ẹ lè fi díẹ̀ múlẹ̀ dáadáa. nígbà tí èèyàn bá lọ ṣe tó bá lè ṣèpàdé pẹ̀lú èèyàn di aago 3 òru ṣebí àdéhùn wọn ni pé kàn mórúkọ wá èwo dẹ̀ nípàdé tí ò bá ní àwọnú. àwọn tó dẹ̀ sọ pé gómìnà sọ pé kàn wọ́n fẹ́ impose ìrọ̀lẹ́ wọn lórí wọn kì í ṣọmọ kékeré náà lágbàlagbà ni wọ́n kì í dẹ̀ ṣọmọ ojúrọ̀ ńlá ní gbogbo wọn olóyè ńláńlá ni wọ́n tán dẹ̀ jolówó tán dọ́lọ́lá sọ̀rọ̀ wo náà fẹ́ pamọ́ gómìnà do later gómìnà náà tún deny pé òun ò sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn àgbààgbà yẹn wọn ò lè parọ́ mọ́ so wọ́n dẹ̀ sọ fún pé láti federal ni àwọn ìbáàjẹ́ federal o ìbáàjẹ́ pé kì í ṣe federal o àwọn ò gbà ẹni táwọn yàn táwọn bá yàn tán ti dífá tó ti ṣe kínní òun làwọn àfi sípò bí yẹn ṣe jẹ́ nìyẹn. ok ká máa retí tó máa ti díẹ̀ tó máa tibẹ̀ jáde. ayọ̀ náà ló máa tibẹ̀ jáde. jẹ́ ká máa wò lọ ká máa wò bọ̀. kò sí wàhálà. bó pẹ́ bóyá Awùjalẹ̀ ó sáà jẹ náà ni. ó máa jẹ láìpẹ́ láìjìnà. gẹ́gẹ́ ṣe sọ bí wọ́n ṣe ṣe ọba ti Ìkẹ́nnẹ́. bẹ́ẹ̀ni. ẹni ńgbà t'Awólọ́wọ̀ ṣì wà. ṣe mọ̀ pé ọba Ìkẹ́nnẹ́ yẹn bẹ́ẹ̀ni ṣe mọ̀ pé ọba Ìkẹ́nnẹ́ government in power l'Awólọ́wọ̀ kò sí ní south west kò sí nǹkan t'Awólọ́wọ̀ lè gbà sí ìgbà tó kú gan ìyàwó ẹ̀ kò sí nǹkan tó lè gbà pé àwọn governors kan wà ń forí balẹ̀ ní Ìkẹ́nnẹ́ tó ti yé yín nígbà tí adẹ̀ ní àwọn lawyers tó jẹ́ Ṣófọlá Kẹ́hìndé Ṣófọlá nìkẹ́nnẹ́ táwọn náà ní agbára tó ti yé yín sí tí àwọn ilé ìbá mú ti wọ́n lẹ̀ àwọn náà mú ti wọ́n lẹ̀ ẹjọ́ yẹn wọ́n á ṣe adájọ́ ò ní rẹ́jọ́ dá ìyẹn ló fi pẹ́ more than 30 years wọn jọba ń Ìkẹ́nnẹ́ náà ìgbà tí ìyàwó lọ́wọ́ kú náà ṣe wá jọba. ìyàwó Awólọ́wọ̀. bẹ́ẹ̀ni. náà ṣe jẹ ọba. bẹ́ẹ̀ni. ọlọ́mọdé kí tìjẹ̀bú òde rí bẹ́ẹ̀ torí ọba Awùjalẹ̀ kì í ṣe ọba yẹpẹrẹ kan tí àpèrè ẹ̀ kan bá wá ṣòfò fún ọjọ́ pípẹ́. kò lè ṣe rí ọ̀rọ̀ yìí gan if care is not taken Tinubu ò ní tó bá yá ọ máa sá padà tó bá yẹ kó lọ́wọ́ nú ẹ̀ in the sense that election bọ̀ a fẹ́ ìbò àwọn Ìjẹ̀bú tí ó ti yé yín wọ́n máa sáré ṣe àtúnṣe yẹn kíákíá before election ìgbàgbọ́ tèmi nìyẹn.